Ọmọ ọ̀gá o. Ó bad gan worst. Láti àná kí má ti rẹ́ nìkan kan tó má ti ẹgbẹ́ran léyà wá fún mi. Kai ọmọ very bad. Ẹ tẹ̀ dúró náà. Ṣé kọ́ńtì ló worst? Ṣé ó worst débi wípé àbí ṣé mo fẹ́ sọ pé lockdown ló mú àwọn Fúlàní tí ó jẹ́ kọ́kọ́ ẹran wá sí Èkó mi báyìí ni? Kó má dé sáwọn bàbá olówó kan tó tẹ̀ máa fẹ́ràn léyà lọ mi. Ó bad. Well, n tí mo kàn ti máa ṣe kí n tiẹ̀ rẹ́ nìkan kó tiẹ̀ lọ ṣe mistake lọ sọ ẹran múlé. Wá ọmọ ifọ̀ ni o. Ó kàn sáré kiri kọ́ ló má jẹ́ kó lọ sáré kọjá kádàrá ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sọ àwọn tó sáré. Dúró náà mo ló wá sáré lọ tó jẹ́ pé kò sáré sọ́ọ̀tù sáré sókè kò sáré káàkiri tó máa ń pé mo ronú mo lè má dẹ̀ lóhùn. Where you going? Ẹran dádì mi ló já. Ẹran dádì ẹ já. Níbo ló wá gbà ń bẹ̀? Ọ̀nà ìbàjẹ́ ló gbà dẹ̀fẹ́ mi mo dẹ̀fẹ́ lọ mú. Kò sí wàhálà. I will assist you as a friend. Ẹ fẹ́ tẹ̀lé mi lọ mú. Ṣé o lè jẹ́ kí màá tẹ sáré jọ lé ẹran yẹn pé èwo yẹn á jẹ ẹran léyà? Màálù máa ní. Màálù? Màálù lẹ̀ràn dádì ẹ. Lọ lé fúnra ẹ lọ dá nǹkan ẹ lé. Ìgbà tó mọ̀ pé ó pẹ̀lẹ́ ẹ lè bá mi lé. Lẹ́wà fi pè ń padà. Àgbàyà ní. Èèyàn tó máa fún ẹ lésì ló ń wá. Sórí mẹ́wàá àkọsẹ̀já èmi wọ́n ti ní kí n má máa lé màálù. Bí ẹdìyẹ bí ẹran bí ògúfe. Ọmọ àlè. Nígbà tá à ń sọ̀rọ̀ léyà tó ń sọ̀rọ̀ màálù.